Nílẹ̀ Yorùbá onírúurú àwọn èèwọ̀ ló wà. Gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ pé kò sí ìlú tó wà lábẹ́ ọ̀run yìí tí ò ní kan àbí méjì nínú èèwọ̀ tí wọ́n ń ṣe. Yorùbá gbà pé báyìí là ń ṣe lé wa, èèwọ̀ bòmíì ni. Kí sì ni Yorùbá máa ń fi èèwọ̀ sí? Torí pé Yorùbá gbà pé ní tí wọ́n bá ti pè lé èèwọ̀, dandan ni kí jìyà kó wà fún. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèwọ̀, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé wọ́n kàn máa fi ṣẹ̀rù bà ara wọn ni láti lè jẹ́ pé kéèyàn má san sọ́rù rẹ̀ sòrò tí ò sì ní ìjìyà kankan. Àmọ́ bẹ́ẹ̀ bá ti fi ìhàlẹ̀ àti ẹ̀rù sí, olúwa rẹ̀ ò ní san sọ́rù rẹ̀ sòrò. Bí àpẹẹrẹ, ara àwọn èèwọ̀ tá a ní nílẹ̀ Yorùbá, wọ́n pé èèyàn ò gbọ́dọ̀ jókòó sórí apẹ̀rẹ̀. Bí èèyàn bá jókòó sórí apẹ̀rẹ̀, onítọ̀hún ọrùn ó máa wọ̀ bó bá ru ẹrù. Wọ́n léèyàn ò gbọ́dọ̀ jókòó sórí odó, torí bó bá jókòó sórí odó, bójò bá ń rọ̀ bára bá sán, wọ́n ní yọ pọ̀ onítọ̀hún. Ọ̀pọ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. Ẹ jẹ́ wo bíi mélòó kan fún wa ń bí kájọ bojú wò ó. Ìkíní, a kò gbọ́dọ̀ jókòó lábẹ́ àga àbí lábẹ́ àkàsọ̀ tá a bá gbé ti lé. Ẹni bá ṣèyí yóò ní orí burúkú nílẹ̀ Yorùbá. Ẹjá tún wò míì. A kò gbọ́dọ̀ pé mẹ́tàlá jókòó jẹun lórí tábìlì. Bá a bá wá pé mẹ́tàlá jókòó jẹun lórí tábìlì, Yorùbá gbà pé ìpẹ̀yìndà rẹ̀ ò dáa. Ìpẹ̀yìndà rẹ̀ kò dáa. Ẹjá tún wò míì. Àwọn Yorùbá wá pín ní ìsọ̀rí ìsọ̀rí. A ní èèwọ̀ fún ìmọ́tótó, a ní èèwọ̀ fún ìtọ́sọ́nà rere, a sì ní èèwọ̀ fún wíwà lálàáfíà. A ní èèwọ̀ nípa ìbọ̀wọ̀ fún, a sì ní èèwọ̀ fún àwọn aládùúgbò. A ní èèwọ̀ fún iṣẹ́ ṣíṣe àti ohun èlò iṣẹ́. Bá a ṣe ní wọn náà lọ́nu jàǹtìrara. Àmọ́ wọ́n máa mú wá lákòrí wá fún wa. Èwo lẹ fẹ́ kí n kọ́kọ́ sọ̀rọ̀ nípa rẹ̀? Nínú gbogbo àwọn èèwọ̀ tá a kà á lẹ̀ yìí, ẹ bá ń kọ sábẹ́ àríwísí. Mi ì fẹ́ kí fọ́nrán yìí ó gùn jù. A sì máa mú wa lẹ́yọ ọ̀sọ̀ka. Ẹ ṣeun o. Ẹ má gbàgbé láti lọ rèé subscribe sójú pọ̀nà YouTube mi, Àgbàwá Búra bí òwe òṣìọ́rí.